káàbọ̀ padà sórí ètò Miliki Express. Ẹ mọ̀ pé tó bá fẹ́ parọ́ ní ẹlẹ́rìí òun Ọlọ́run ló wà. Ṣé mo ẹ̀yin náà rí sí pé mi ò parọ́. Pé ìfẹ́ party yẹn ẹ̀gùn ni ẹ̀. Bàbá yẹn ná owó. Bẹ́ẹ̀ lè rọ́pọ̀ jaburata. Ilé tó tún lọ ṣe ẹ̀rí lè yẹn bóyá tóbi tó. Ọ̀sẹ̀ Àyìndé, respect you. Owó yóò ní parun o. Ẹ jẹ́ gbogbo àwọn ọmọ tẹ̀ náwó lélẹ̀ gbogbo wọn lè máa jèrè wọn. Ó sọ́lẹ̀ ẹ̀kọ́ mo lálejò lórí ìkàlẹ̀ tó jẹ́ àwọn ìdọ́ǹtè tílé ti pẹ́. Bóyá máa wọ àwọn fíìmù yẹn gbà yẹn, fíìmù Kórèdé films tó máa ń lọ àwọn kékeré Àdìsá, Sátíà tó máa ń lọ àwọn kékeré nínú fíìmù báyìí tí wọ́n ti ẹ má jẹ́ sọ̀rọ̀ jù. Àlejò mi wà lórí ìkàlẹ̀, eré ìtàgé ni wọ́n, iṣẹ́ tún pọ̀ lọ́wọ́ wọn tó ń ṣe but eré orí ìtàgé lè mí mọ̀ wọ́n mọ́. Orúkọ àlejò mi lórí ètò lónìí òun ni Moses Adeyemo tí gbogbo wa ń pè ní Moscow. Ó tún wá ní ṣé wọ́n ti bá tún wá pé Moscow yẹn ó ní báyìí máa ń dáhùn ó ní èsì tán wá fún yín o. Ẹ káàbọ̀ sórí ètò Miliki Express. Ṣé gbogbo? Ẹ bá mi káwọn ará àlejò rẹ̀. Ó ní pé nígbà tí mo fẹ́ kúrò nílé mo ní mo ń lọ o mo ń bọ̀ wá o mo kí àwọn ará lé pé ó dàbọ̀. Ìgbà tí mo dé bíbá yẹn sí mo ní láti kí yín pé ẹ kú ilé o. Gbà òun ni pé mi ò ní fi ọ̀rọ̀ mi ò ní fi bẹ̀rẹ̀ orin ni màá fi wọlé. So orin tí màá dẹ̀ fi wọlé ó yàtọ̀ sí àwọn nǹkan tí ẹ má bínú ẹ bá mi lè ilé lẹ́wà. Mo kúrò nílé mo tún ti délé mo kúrò nílé mo tún ti délé mo gbàdúrà fẹ́ni mo gúnlé mo gbàdúrà fáwọn tí mo lè àdúrà àgbà ọ̀nà wàhálà Ọlọ́run tó pọ̀ nípa ti agbára àdámọ̀ wá sí ìyálànà fún wa mo kúrò nílé mo tún ti délé mo kúrò nílé mo tún ti délé mo gbàdúrà fáwọn tí mo bá nílé mo súré fáwọn tí mo bá nílé àdúrà wa gbà ọ̀nà wàhálà Ọlọ́run tó pọ̀ nípa tagbára yóò dámọ̀ wá sí ló lànà fún wa mo kúrò nílé mo tún ti délé mo gbàdúrà fáwọn tí mo bá nílé mo súré fáwọn tí mo bá nílé pé àdúrà àgbà ọ̀nà wàhálà Ọlọ́run tó pọ̀ nípa ti agbára yóò lànà fún wa ló dámọ̀ wá sí mo kúrò nílé mo tún ti délé. Ẹ tún ti dé bí o. Mo kí gbogbo wa pé ẹ kú ilé o ẹ kú ọjọ́ mẹ́ta mo kí yín púpọ̀ a ó máa rí yín bá. Ẹ máa yà mí lẹ́nu kẹ̀ ṣé tún kọ́ ni eléré ìtàgé lèmi mọ̀ wọ́n ti sọ pé mo sọ fún yín lẹ́ẹ̀kan ṣé tún ti ń kọ orin ni. Ṣé mọ̀ pé èèyàn tó bá wá sí ìdí iṣẹ́ kan á ní nǹkan kan tí ó fẹ́ offer public, that is nǹkan tí ó ní ọpọlọ pé nǹkan tí mo fẹ́ lọ ṣe níbi tí mò ń lọ yìí ṣé ó wà ní orin yìí ó wà ní ara àwọn nǹkan tí mo wá ṣe nídìí iṣẹ́ fíìmù ṣíṣe àbí sinimá. Ó má dẹ̀ yà mí lẹ́nu báyìí ẹ tí wọ́n ń kọ́ bí tàwọn ará India. Tẹ́ bá kíyèsí dáadáa ẹ rí i pé India náà ni a má bínú pé kò dán dáadáa tí lẹ́ẹ̀kan nígbà tí ẹ máa introduce mi ní industry mi everybody mọ̀ mí sí Moscow. Orúkọ mi gangan ni Moses Adeyemo. Moscow tán bá pè mí ní Moscow ẹ máa ń dáhùn wípé janiga. Mo rògùn láyé ẹ ti gbé India rìn ni. Mi gbé bẹ̀rì ṣùgbọ́n mo ní àǹfààní láti mọ̀ nípa wọn púpọ̀ nǹkan tó jẹ́ kí n máa ṣe gbogbo àwọn àti talent. Kí ni ìtumọ̀ Moscow àti janiga tẹ́ fi ń dáhùn? Moscow mo mú gẹ́gẹ́ bí stage name mi. Janiga èdè Indian ká bá sọ pé janiga that is Jan Ọlọ́run náà ń pè òun ni Jan nega ó wà níbí so Ọlọ́run wà láàyè káyè òun ni mo fi ń sọ pé janiga mo á mú gẹ́gẹ́ bí mọ́tò ti tèmi. Janiga Ọlọ́run wà lórí Orísun ibi tó jókòó sí Ọlọ́run bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ iṣẹ́ orin yìí náà mo tún fẹ́ tẹ̀síwájú pẹ̀lú yín mo ṣì ń bọ̀ lórí tíátà torí nǹkan tí mo mọ̀ yín mọ́ nìyẹn àmọ́ bẹ́ẹ̀ ṣe kọrin yẹn mo rí pé àbíbọ̀ téèyàn bá ń fi orógbó mu gàrí
ẹ mọ̀ pé a máa dùn ni ṣé gẹ́tì kan tí mò ń sọ nǹkan tí mo fẹ́ fàyọ sí ni pé ṣé orin iṣẹ́ ẹ mú iṣẹ́ yẹn pọ̀ mọ́ṣẹ́ tíátà ni àbí ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀. ṣe rí láti bẹ̀rẹ̀ nígbà tí mo máa dé sí industry pé èèyàn fẹ́ ṣe fíìmù tó jẹ́ professional, that was 1997. mo bẹ̀rẹ̀ iṣẹ́ mi pẹ̀lú Korede Films. With due respect Mr. Sunday Soyinka, àwọn ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú ní 1997 pé professional movie èèyàn máa ń yà. Though àwọn àgò láàfin tá máa ń ṣe káàkiri stage àti bẹ̀rẹ̀ ti pẹ́ bọ̀ pé èèyàn ya fíìmù tó ń jáde sórí igbá which is Agbọ̀rọ̀dùn 1997 ni. So ìgbà tí mo wá ní 1997 yẹn kó tó di pé mo wá ń ṣe fíìmù mo ti máa ń kọrin ní àdúgbò mi tí àwọn èèyàn máa ń listen sí mi ní ọwọ́ ìrọ̀lẹ́ tí mo bá ti ibi iṣẹ́ dé àbí ìgbà tí mo ń lọ sí iléèwé náà bá ti dé láti iléèwé àwọn èèyàn máa fẹ́ ń listen sí mi. So mo gbé orin yẹn wá sídìí fíìmù náà. Ó kàn jẹ́ pé mi ti ní àǹfààní àti lò ó bí mo ṣe fẹ́, ṣùgbọ́n ṣá mo gbàgbọ́ pé àsìkò Ọlọ́run kò ń jù. Tí a bá máa wò dáadáa, a ṣe fíìmù tí mo kọ́kọ́ ṣe pẹ̀lú Korede Films was Agbọ̀rọ̀dùn. Lẹ́yìn yẹn a ṣe oríṣiríṣi, a ṣe Ìjà Ọmọdé, a ṣe Ìwé Ọ̀run, a ṣe Bàbá ń Dágbé, a ṣe so many. Àdìsá tẹ̀ ń sọ yẹn, so many àwọn tó hit town nígbà yẹn. àti ẹ̀sìn ń bọ̀ lórí yẹn náà ẹ má bínú à ń bọ̀ ń bẹ̀. àmọ́ iṣẹ́ orin yìí bẹ́ẹ̀ ṣe sọ ẹ̀rí pọ́dà pé yẹn gan ló wà lórí ẹ̀mí yín tí àwọn èèyàn ẹni tó bá yẹ láti school àbí láti ibi iṣẹ́ tẹ́ bá ń sọ̀rọ̀ school ẹni tó lọ́gbà tó ti pẹ́ nìyẹn tẹ́ bá ń sọ̀rọ̀ pé ẹ̀dẹ́ láti ibi iṣẹ́ ìjókòó àwọn èèyàn jókòó wọ́n gbọ́ orin tẹ́ ń kọ wọn that means pé iṣẹ́ orin yẹn gan ló wà lẹ́mìí kí wàá ní ẹ̀kúkú lọ́dọ̀ àwọn tí ń kọrin fún tẹ́ pé ìdíṣẹ́ tíátà lè lọ yá sí. ṣe rí inspiration mi ó wá láti ibì kan àbí tó ti wá yẹn ni pé mo fẹ́ràn iṣẹ́ fíìmù ṣíṣe ṣùgbọ́n bí mo yẹ fẹ́ ṣe àwọn tẹ́ bá wo àwọn fíìmù bíi Àjàní Ògùn, Adeyemo, fíìmù wọn ló inspire mi láti wá sídìí sí.